wọ́n ti fọwọ́ sí júwe ilé fún ọlọ́pàá mẹ́ta látàrí ikú akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Kwara Poli. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti fọwọ́ sí júwe ilé fún agbófinró mẹ́ta kan lórí ikú akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Kwara Poli Abdulkoyum Abdulyekin Ìṣọ̀lá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n máa fojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Akẹ́kọ̀ọ́ tó dolóògbé ọ̀hún tó wà ní ìpele ìkẹ́kọ̀ọ́ ND tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ìmọ̀-ẹ̀rọ electronic engineering ni wọ́n ṣekú pa lọ́jọ́ 4 oṣù kẹsàn-án ọdún 2024 ní agbègbè GRA nílùú Ìlọrin lásìkò ìgbà tó palẹ̀mọ́ fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀. A ó rántí pé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ló ti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa akẹ́kọ̀ọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara DSP Èjìrẹ́ Adéyẹmí tóun ló ti ṣàlàyé pé lẹ́yìn ọ̀rìnkìnìwín ìwádìí àwọn agbófinró mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí wọ́n fi orúkọ wọn léde Abíọ́dún Káyọ̀dé, James Emmanuel àti Òní Philip ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ àti àṣìlò agbára, tí wọ́n sì ti fọwọ́ sí júwe ilé fún wọn léyìí tí ó gbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2024 tí wọ́n sì tún máa fojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Ó ṣe àfikún rẹ̀ pé ìgbésẹ̀ yìí ṣe àfihàn ìfarajìn ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun fún ìdúróṣinṣin ìdájọ́ òdodo, mímọ iṣẹ́ ẹni níṣẹ́ àti gbangba làṣáátà jákèjádò ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara lábẹ́ ìdarí kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Victor Ọláìyá ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí, ará àti ọ̀rẹ́ Abdulkoyum Abdulyekin Ìṣọ̀lá tó dolóògbé, tó ṣàlàyé pé iléeṣẹ́ rẹ̀ yóò ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún wọn lásìkò ìdárò yìí. Bákan náà ló ti wá rọ àwọn ará ìlú láti lọ ní sùúrù kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìgbésẹ̀ òfin gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé àlàáfíà àti ìfàyàbalẹ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Kwara ló jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá lógún. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV.